ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá wọn sétí gbọ̀nyìn láti ìkànnì Jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ní orúkọ gbogbo àwa tí a ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní iléeṣẹ́ BCOS, mò ń bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé láti jẹ́ kí owó ẹ̀bùn òṣìṣẹ́ fẹ̀yìntì ìyẹn gratuity ti iléeṣẹ́ jẹ́ ohun tí yóò ṣe kókó tí ó sì ṣe pàtàkì fún wọn láti san. Ẹ̀ka ìjìnlẹ̀ ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàwárí sẹ́ẹ̀lì 27 tí ó jẹ́ ti àwọn ará ìbílẹ̀ Biafra ní orílẹ̀-èdè 22 káàkiri àgbáyé. Àwọn ènìyàn agbègbè Ọmọgbà àti ti Ìgbò ní ìjọba ìbílẹ̀ Ìpèrè ti ìpínlẹ̀ Rivers ti dí ẹnu ọ̀nà pápákọ̀ òfurufú Port Harcourt pa látàrí ìfẹ̀hónúhàn wọn lórí àìní iná mọ̀nàmọ́ná àti àwọn ohun èlò mìíràn. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ti ṣàgbékalẹ̀ iṣẹ́ abẹ ìyípadà kíndìnrín ènìyàn sí ti ẹranko ìyẹn kidney transplant. Ìgbẹ́jọ́ gbajúgbajà àáfàá Saheed Shittu tí àwọn kan ní ìlú Ìlọrin gbé lọ sí ilé ẹjọ́ ń tẹ̀síwájú. A gbọ́dọ̀ ṣe àwọn ajínigbé bíi àwọn ọ̀daràn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí. Àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ètò ìsìnkú àwọn ọmọ ogun tí wọ́n pa ní agbègbè Okwama ní ìpínlẹ̀ Delta yóò wáyé lónìí ọjọ́ 27 oṣù kẹta ọdún 2024 ní National Cemetery ti ìlú Àbújá. Lọ́jọ́ Ajé Monday, owó náírà sí dọ́là jẹ́ 1,430 naira, àmọ́ báyìí náírà ti jẹ́ 1,350 naira, èyí tó túmọ̀ sí pé náírà ti ń níyì sí i. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti sọ̀rọ̀ nípa kíkọ́ ojú ọ̀nà tí ó so àdúgbò Tundunbiri ìjọba ìbílẹ̀ Igabi pọ̀ pẹ̀lú pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Kaduna. Gómìnà Haisant Aaya ti ìpínlẹ̀ Benue ti fún àwọn ìjọba ìbílẹ̀ 23 ìpínlẹ̀ náà ní òmìnira kíkún lórí owó. Ìjọba ìpínlẹ̀ Kwara ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday gbé àwọn ọkọ̀ ojú omi àti àwọn jákẹ́ẹ̀tì ìdáàbòbò ẹ̀mí fún àwọn olùgbé Patigi àti Láfíàgì ní ìjọba ìbílẹ̀ Edu àti Patigi ní ìpínlẹ̀ náà. Agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti dábàá pé kí wọ́n ṣe ìpolongo ipò alága ìgbìmọ̀ ìdìbò mìíràn àti resident electoral commissioners kí ohunkóhun má bàa ṣókùnkùn sí ìgbésẹ̀ yíyan àwọn ènìyàn sí ipò náà. Àjọ NASFAT ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ jẹ́ kí ẹ̀bẹ̀ wọn jinlẹ̀ sí i lọ́dọ̀ aláwọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ọ̀nà. Àríyànjiyàn lórí aṣọ ìnáwó láàrin ọ̀rẹ́ méjì ní ìlú Ìlọrin yọrí sí ikú ọ̀kan lára wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti fọwọ́ sí àdéhùn pẹ̀lú ilé-iṣẹ́ Moroccan kan ìyẹn Africa Consortium láti ṣàgbékalẹ̀ ilé-iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà sí ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Òṣìṣẹ́ ààbò kan tó ṣe ìrànlọ́wọ́ fún ògbóǹtarìgì agbésùnmọ̀mí kan Dógó Gídè lọ sí ilé ìwòsàn ti wà ní àtìmọ́lé àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀bù ìfọ́po ti Port Harcourt, Kaduna àti Warri lè má gba epo rọ̀bì tó tó ní agbègbè wọn fún ìṣelọ́pọ̀. Mínísítà fún àwọn ohun èlò epo rọ̀bì ìpínlẹ̀ Heineken Lopobiri ló sọ èyí. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ẹ máa yáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.